kàyééfì ńlá lọ̀rọ̀ náà máa jẹ́ fún àwọn ọmọ yorùbá. Bẹ́ẹ̀ nínú ń bí àwọn oníṣẹ̀ṣe gidigidi, tí wọ́n sì ń sọ pé kí àwọn ọmọ bíbí ìlú náà kí wọ́n tètè pe ìpàdé àpérò, kí wọ́n má jẹ́ kí wọ́n ta àṣà alẹ́ yorùbá àti àṣà ìlú wọn, kí wọ́n má jẹ́ kí wọ́n tẹ̀ mẹ́rẹ̀ o. Èèyàn ìlú wo là ń sọ? Ìlú kan tí wọ́n ń pè ní mòro, tí wọ́n máa ń kì ní mòro àtètè kan tá a bá ń ti ilé Ifẹ̀ bọ̀, tó wà níjọba ìbílẹ̀ Ifẹ̀ North Local Government ní ìpínlẹ̀ Ọ̀ṣun la máa ń sọ nípa ẹ̀, pẹ̀lú bí àwọn àgbààgbà ìlú náà àti àwọn afọbajẹ ìlú náà bí wọ́n ṣe kéde wípé báwọn ṣe fẹ́ yan olúmọ̀rọ̀ yan ọba ìlúmọ̀rọ̀ tuntun báyìí kí ifá kó lọ jókòó jẹ́ o, nítorí pé àwọn kò fẹ́ ifá àti ẹ̀sìn ìbílẹ̀ ní ìlú àwọn, àti wípé àwọn kò fẹ́ kí ẹnikẹ́ni ṣe ìṣẹ̀ṣe tàbí ìbọ̀rìṣà, nítorí wípé ẹ̀sìn ìbọ̀rìṣà ó ti kó àwọn sí ìfàsẹ́yìn ní ìlú mòro, ṣùgbọ́n tí wọ́n ní látìgbà táwọn ti gba Jésù Kristi tí àwọn ti ń fi Jésù jọba ní ìlú mòro ní ìtẹ̀síwájú ló ti ń dé bá àwọn báyìí. Ẹ rántí wípé láìpẹ́ yìí ni olúmọ̀rọ̀ ọba Ezekiel Oyeniyi ló máa wàjà lẹ́yìn tó ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún lórí àlééfà èèyàn lórí ìtẹ́ àwọn baba ńlẹ̀, tó sì jẹ́ wípé tí wọ́n fi ń ròyìn kábíyèsí ni pé lásìkò tó di olúmọ̀rọ̀ yan ọba ìlúmọ̀rọ̀ tó wà nítòsí ìlú Ilé-Ifẹ̀, ìní kábíyèsí bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn ẹ̀sìn ìbọ̀rìṣà, àwọn oníṣẹ̀ṣe àti àwọn tí wọ́n ń sin òòṣà, tó sì jẹ́ pé gbogbo òòṣà ni wọ́n ní kábíyèsí palẹ̀ mọ́ kúrò láàfin tó lóun ti fàyè òun fún Jésù. Kódà wọ́n jẹ́ kó di mímọ̀ wípé igi kan wà ní ìlú mòro tí wọ́n ń pè ní igi ẹwúrò, wọ́n ní kábíyèsí wọn ló lọ gé igi náà nítorí pé igi abàmì tí wọ́n ń sìn tí wọ́n ń bọ ni. Wọ́n ní láti ìgbà náà ni kábíyèsí ti ń jẹ́ kó di mímọ̀ o wípé ti Jésù lòun ṣe, òun kò gba ti ẹ̀sìn ìṣẹ̀ṣe tàbí tàwọn abọ̀rìṣà, tó sì jẹ́ pé Jésù ni ló gbélé gbogbo wọn lórí. Lẹ́yìn ìpapòdà ọba Ezekiel Oyeniyi, ọ̀pọ̀ èèyàn ló ti ń wò wípé ọba tuntun ìyẹn olúmọ̀rọ̀ tí wọ́n bá yàn yóò gba ti ẹ̀sìn ìbílẹ̀ tí ó sì máa tẹ̀lé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n táwọn afọbajẹ àti àwọn àgbààgbà ìlú mòro ti jẹ́ kó di mímọ̀ o wípé Jésù ìní ifá táwọn yóò lò láti tún yan ọba báyìí o. Wọ́n ní dípò tí àwọn yóò fi dífá tí ifá yóò yan ọba, wọ́n ní Jésù làwọn yóò lọ bá káwọn yóò gbàdúrà pé kó tún yan ọba bí ọba Ezekiel Oyeniyi fáwọn, nítorí pé látijọ́ tí ifá ti yan ọba fáwọn, ìyànkúyàn ní ifá yàn, wọ́n ní ifá máa ń gbàbọ̀dè gbogbo àwọn ọba tó sì yàn, àwọn ọba tí ìgbà wọn ò tu àwọn lára ni. Ṣùgbọ́n tó ní láti gbà tí Jésù ti yan ọba fáwọn, tó yan ọba Ezekiel Oyeniyi, wọ́n ní gbé ayé àwọn ti yàtọ̀. Nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀, àwọn afọbajẹ àti àwọn àgbàjọ ìlú mòro tí òòṣà ìlú náà olóyè Festus Abidoye tó gbẹnu wọn sọ̀rọ̀, wọ́n jẹ́ kó di mọ̀ o wípé bàbá ńlá àbùkù ni kéèyàn máa fi ifá yan ọba. Wọ́n ní Jésù ló yẹ kí gbogbo ilẹ̀ Yorùbá fi máa yan ọba báyìí o, nítorí páyé àwọn ti dá ní ìlú mòro látìgbà táwọn ti gbé fátì sẹ́gbẹ́ kan, tí wọ́n sì ní báyìí táwọn tó fẹ́ yan olúmọ̀rọ̀ míì, Jésù làwọn yóò tó képe. Kódà àwọn láwọn nípa àwọn ẹlẹ́sìn Islam náà tì, àwọn yóò mú wọn sẹ́gbẹ̀ẹ́, ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe àwọn ò fẹ́ rí wọn rárá o, kí wọ́n kó tiwọn sọ́hùn, nítorí pé ẹ̀sìn tí kò mú ìdàgbàsókè bá ìlú mòro ni ẹ̀sìn náà. Kódà àwọn jẹ́ kó di mọ̀ pé nígbà tí kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba ẹni Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì tó ṣàbẹ̀wò sí àwọn, ó jẹ́ kí di mọ̀ pé àwọn ti jẹ́ kí kábíyèsí mọ̀ pé kí ifá lọ jókòó, nítorí pé èèyàn ló yàn fáwọn, tí wọ́n sì ní kábíyèsí jẹ́ káwọn mọ̀ pé bó bá ṣe wù àwọn ni káwọn ṣe nǹkan àwọn, ọ̀nà tó bá wù àwọn ni káwọn gbà yan ọba. Ní báyìí àwọn aráàlú mòro ìyẹn mòro àtètè kan tá a bá ń ti Ilé-Ifẹ̀ bọ̀ tó wà níjọba ìbílẹ̀ Ifẹ̀ North Local Government, wọ́n ti jẹ́ kó di mímọ̀ o wípé àwọn ò tún fi ifá yan ọba mọ́ lẹ́yìn ayé àwọn ní ìlú mòro, nítorí pé àwọn ti fi ayé àwọn fún Jésù àti pé àwọn ò fààyè gba ẹ̀sìn ìṣẹ̀ṣe mọ́, tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé Jésù ni yóò bá àwọn yan olúmọ̀rọ̀ tuntun báyìí. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ ń bí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá nínú, tó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀pọ̀ ọ̀rọ̀ sí àwọn àgbà ìjòyè àti àwọn afọbajẹ ìlú mòro, tí wọ́n sì ń sọ pé àsìkò tó fún àwọn àgbà Yorùbá pàápàá wà ní Ilé-Ifẹ̀ fúnra ẹ̀ láti síwájú ní ọ̀nà tí àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tí ò fi ní parun ní òjijì.